A kú dédé ìwòyí láti iléeṣẹ́ MySheikh TV. Èní ni ìgbẹ́jọ́ Abdulrahman Bello tí ó ṣekú pa Afusat Yetunde ní ìlú Ìlọrin wáyé ní High Court of Justice Ìlọrin. Gbọ́n ìyàlẹ́nu gbà ló jẹ́ fún wa nígbà tí wọ́n fi ẹ̀sùn olóǹkà 5 kan Abdulrahman Bello àti àwọn akin ẹgbẹ́ rẹ̀ tí gbogbo yẹn sì dáhùn pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn agbẹjọ́rò wọn. Abdulrahman Bello tí ó sì ti ní agbẹjọ́rò kan tí ó dúró fún un, tí agbẹjọ́rò náà wá láti ilẹ̀ Yíbò. Fún ẹni afurasí ẹlẹ́ẹ̀kẹta Suleiman Muhyiddin ẹlẹ́ẹ̀kẹta. Ní tí ó ṣẹlẹ̀ lẹ́nu ní court kò ju pé àwa ń represent àwọn family Hafsa ọmọ tí wọ́n ṣe aburú fún. Ọ̀gá wa landed attorney general wọ́n ti wá announce sílé ẹjọ́ pé DSS ti parí investigation wọn. Wọ́n ka charge tí wọ́n pífà tó jẹ́ onígbèlè 5 òun ni wọ́n kà sí ní etí tí gbogbo wọn lápapọ̀ tí wọ́n ṣe plead not guilty tí wọ́n ní àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Kò sígbà kan tí Abdulrahman fi sọ pé wọ́n mọ̀ sí gbogbo ìgbà láti ìgbà yẹn ló ń sọ pé kò sí ìtọ́mọ̀ sínú wọn, kò sí ìtọ́mọ̀ sínú wọn. Ìfúngbàdà tó wà nílé ẹjọ́ magistrate ó náwó kóun fẹ́ sọ̀rọ̀ ó láwọn yòókù wọn yóò mọ̀ sí òun nìkan lòun dá sí. wọ́n ṣàdéhùn wípé 15 tó ní ni wọ́n fún wa wípé wọ́n á mention rẹ̀ wọ́n á rèénu wọn níta wí yẹn lọ́lọ́run ní kò ṣẹlẹ̀ lónìí. Nínú statement àkọsílẹ̀ ẹnu wọn tí wọ́n gbà kalẹ̀ gan ní àgọ́ ọlọ́pàá àti ìtọ́dọ̀ DSS kan yàtọ̀ pé kò mọwọ́ mẹsẹ̀. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Kí gbogbo ojú tí ń wò wá àti etí tí ń gbọ́ wá káàkiri gbogbo àgbáńlá ayé, kí wá bá ti máa kíra wa ní kíkí tá a kíra wa nínú ilé àlìjánnà gbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́ẹ̀kan sí. Mo wà pẹ̀lú barrister associate professor Hussein Ọlọ́runṣọ́ Fàgbà. A wà ní ilé ẹjọ́ gíga ti Kwara State tó fi ibùjókòó ṣe ìlú Ìlọrin pẹ̀lú ẹjọ́ kéèsì Abdulrahman àti àwọn 4 tí wọ́n mú papọ̀ mọ́ lórí ẹjọ́ apànìyàn. Ibi tí ẹjọ́ dé dúró lónìí a gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ amòfin wa. Bàbá ẹ dákun mo fẹ́ kẹ́ sún sálámà sí gbogbo ayé kẹ́sì dárúkọ yín àti àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ yín náà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èmi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Safdam Fàgbà. Masha Allah. Lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi ni MN Abubakar. Muhammad Nabil, barrister Muhammad Nabil Masha Allah. àti barrister Abdulkadir Ademola Ajasa. Masha Allah. Àwa ń represent àwọn family Hafsa Masha Allah. ọmọ tí wọ́n ṣe aburú fún. Ní èní High Court of Justice Kwara State la wà yìí. Gẹ́gẹ́ bá a ṣe sọ ní the last time tá a lọ sí tako ní magistrate court wípé wọ́n ti fáìlì formal charge sí High Court. A sì ṣàdéhùn wípé 15 tó ní ni wọ́n fún wa wípé wọ́n á mention rẹ̀ wọ́n á rèénu wọn níta wí yẹn lọ́lọ́run ní kò ṣẹlẹ̀ lónìí. Alhamdulillah. Wọ́n ti gbé wọn wá sí High Court láàárọ̀ yìí wọ́n sì ti àrèénu wọn gẹ́gẹ́ bófin ṣe wí. Wọ́n ti ka gbogbo charges sí wọn létí, wọ́n ti take a plea wọn. Kóòtù ti adjourn kéèsì fún hearing. Kódà kóòtù sọ fún landed attorney general tó lead the prosecuting team wípé tó bá bọ́ sí gbogbo ẹlẹ́rìí wọn ni kí wọ́n kó wá níjọ́ tí a jókòó, that is on the 7th of May Inshallah. ní ọjọ́ keje oṣù tí ń bọ̀. Ilé ẹjọ́ ní à ń pè fún àtúnwá lè kó gbogbo ẹlẹ́rìí wọn wá lọ́jọ́ náà so that kí kẹjọ́ mọ́ fi ẹjọ́ ìkó lè yá dáadáa so wọ́n dẹ̀ inform court wípé àwọn DSS ti parí investigation wọn gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn níjọ́ òní náà pé nínú àkíyèsí tiwa àwọn bá DSS ṣiṣẹ́ a sì ní information kan látọ̀dọ̀ wọn àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tá a mọṣẹ́ wa níṣẹ́ àkíyèsí àtòye làwọn fi ń wo ohun tó ń ṣẹlẹ̀ àwọn ìjọ ní nínú àkíyèsí wa ó súnmọ́ kan ti parí investigation wọn kan tó gbọ̀n ní ọ̀gá wa landed attorney general
wọ́n ti wá announce sílé ẹjọ́ pé DSS ti parí investigation wọn so that kíkọ́tù ó pàṣẹ kan dá wọn padà sí correctional center Kura, and that is tó ṣẹlẹ̀ nínú kóòtù yẹn. Alhamdulillah, a dúpẹ́ fún yín, Ọlọ́run ó bá wa san yín lẹ́san rẹ̀. Barrister Àjàsá, ìkílẹ̀ yín náà ní fún gbogbo ará ilé torí àwọn èèyàn ń retí ọ̀rọ̀ láti ẹnu yín náà gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bí ó ṣe jẹ́ òun náà ni ọ̀gá mi ti sọ yẹn. Tí ó ṣẹlẹ̀ léde ní court kò ní pé gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ ní last time tí a fún gbogbo àwọn èèyàn ní update pé wọ́n ti file charge Abdulrahman àti àwọn tó kọ̀ sí high court léyìí tí ó ń come up ní èrè ànígbà tí wọ́n dẹ̀ pé kéèsì wọn ní èrè ẹni tí ó jẹ́ prosecuting counsel tí wọ́n jẹ́ learned attorney general of Kwara State àwọn ni wọ́n lead àwọn team àwọn prosecutors. So wọ́n dẹ̀ inform court pé wọ́n ti conclude the investigation in DSS department. So léyìí tó túmọ̀ sí pé wọ́n ka charge tí wọ́n prefer tó jẹ́ onípele 5 òun ni wọ́n kà sí ní etí tí gbogbo wọn lápapọ̀ tí wọ́n dẹ̀ plea not guilty tí wọ́n ní àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. So lẹ́yìn ìgbà yẹn wọ́n mú déètì wípé kí wọ́n fún àwọn ní déètì so that wọ́n á lè tètè parí kéèsì yẹn ni adájọ́ wá fún wọn ní on the 7th of May wípé kí wọ́n lè fi fast track kéèsì yẹn since tó jẹ́ pé justice delay is a justice delay. So wọ́n dẹ̀ ní kí wọ́n try láti bring gbogbo witness wọn ní on that 7 so that a lè tètè parí kéèsì yẹn kò ní lè sí ilé kankan. English version fún fani àwọn tí kò gbọ́ èdè Yorùbá a fẹ́ béèrè ní ọwọ́ lọ́ọ̀yà wa láti sọ ní èdè òyìnbó fún àwọn tí wọn ò gbọ́ Yorùbá wọ́n lè mọ̀ pé ẹjọ́ yẹn náà sì ń lọ ní bó ṣe yẹ kó lọ. So sir, what transpired in court today and what's the status of the case at the moment? Well, as we all know that today is the date for arraignment for the case of Ramani and his court. So fortunately the case was mentioned this morning where all the 5 parties, all the defendants were present in court with their legal representation. Like we all know in the past, Abdulrahman does not have a legal representation. But fortunately for him today, he has somebody who represented him on pro bono basis. That is, the person is doing it for free, just to allow that justice is done in this case so that we can move ahead. And when the charge was read to them on a 5-count grounds, which all of them pleaded not guilty to the offense charged. Thereafter, the learned Attorney General of Kwara State now seek for an adjournment, a very short date. They didn't wish to bring all their witnesses so that they can commence the trial proper. So, which at the end of the day, the case was adjourned to 7th of May 2025. And the court ordered that, if possible, they should bring all their witnesses on that very day so that we can conclude the case on time. So, on the legal person that represents Abdulrahman, could you please give us his name? Honestly speaking, I'm not. I cannot recall. It's not from the within. It's not from Ilorin within jurisdiction. The lawyer came from somewhere, so I'm not familiar with him. So, thank you, sir. Alhamdulillah, ní gbogbo ẹ̀yin tí ẹ wà ní ilé ìjọsìn kan lórí ọ̀rọ̀ Abdulrahman tí ń lọ. Mo wà pẹ̀lú lára àwọn agbẹjọ́rò ní ilé tí wọ́n ní àǹfààní àti dárúkọ wọn fún gbogbo ayé. Ọ̀kan gbòógì nínú àwọn lọ́ọ̀yà tí ń fi ibùjókòó wọn sí tọ́lọ́run fi ibùjókòó wọn sílùú Ìlọrin tó sì jẹ́ akọni nínú àwọn lọ́ọ̀yà tí a mọ̀ nínú ilẹ̀ yìí tó jẹ́ pé tí wọ́n bá gbé kéèsì fún wọn àwọn èyí lù sí níbẹ̀. Ẹ dákun, yóò wù mí kí ẹ dárúkọ yín fún gbogbo ayé. Moshood Agboola Yusuf náà ni orúkọ mi. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, a rí nílé ẹjọ́ lónìí, àwọn ikọ̀ wo ni ẹ dúró fún ní ilé ẹjọ́? Èmi ni mo dúró fún ẹni afurasí ẹlẹ́ẹ̀kẹta
Suleiman Muhyiddin ẹlẹ́kẹta. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ní ilé ẹjọ́ lónìí kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ àbí kẹ́ fún wa ní ìròyìn ipa ẹni tí ń bọ̀ wá láti ẹ̀yìn níbi ilé ẹjọ́ tí wọ́n wà tẹ́lẹ̀ kan tó gbé wá sí ilé ẹjọ́ gíga ń bì. by the virtue of ìwé tí wọ́n fi pè wọ́n lẹ́jọ́ sí ilé ẹjọ́ àkọ́kọ́, ilé ẹjọ́ yẹn ò lágbára àti gbọ́rú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. So gbàtàdé wà ní ibẹ̀ láti ìbẹ̀rẹ̀ láti police station ni mo ti ń stand fún Suleiman Muhyiddin. Kò sígbà kan tí Abdulrahman fi sọ pé wọ́n mọ̀ sí gbogbo gbà láti ìgbà yẹn ló ń sọ pé kò sí ìtọ́mọ̀ sínú wọn, kò sí ìtọ́mọ̀ sínú wọn. Ìfún gbàdá tó wà nílé ẹjọ́ magistrate ọ̀nàwọ́ kóun fẹ́ sọ̀rọ̀ ó láwọn yòókù wọn yọ mọ̀ sí òun nìkan lòun dá sí but kóòtù wọn ò lágbára so a kàn wá ń bẹ̀ láti ọ̀tá wá ń bẹ̀ tá a kàn ṣe kéèsì bọ̀ inú wa dùn láàárọ̀ pé wọ́n ti gbé wá sílé ẹjọ́ tó lágbára which is high court tó ní jurisdiction wọ́n sì ti bẹ̀rẹ̀ kéèsì náà lénìí wọ́n ti bẹ̀rẹ̀ kéèsì náà lénìí alábàárà tèmi Suleiman Muhyiddin bí mo sọ fún yín pé kò mọ ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tí inú statement àkọsílẹ̀ inú wọn tí wọ́n gbà kalẹ̀ gan ní àgọ́ ọlọ́pàá àti ìtọ̀dọ̀ DSS kan yàtọ̀ pé kò mọ ọwọ́ mẹsẹ̀ bọ̀ pẹ̀lú òfin bẹ́ẹ̀ wọ́n bá ti charge yàn so wọ́n ní ìmọ̀ tí mo fẹ́ pé duty wà fún state láti prove case yẹn beyond reasonable doubt so àwa náà ní duty láti defend the client wa pé kò mọ́wọ́ mẹsẹ̀ èèyàn kan lè sọ fún ilé ẹjọ́ pé kò mọ́wọ́ mẹsẹ̀ so ẹ láwọn kankan tẹ́ fi bọ́ pé kò mọ́wọ́ mẹsẹ̀ tí ò fi jọ mọ́wọ́ mẹsẹ̀. bí òwe Yorùbá tán ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ so ẹ wá sọ kankan lẹ́ẹ̀kan tí mo fẹ́ ṣàtúnṣe rẹ̀ kò sí lọ́ọ̀yà tí ò lè lùsì o Ọlọ́run nìkan ni kì í lùsì understand strength of the case ni máa ń determine bẹ́yìn ó lùsì àbẹ́yìn ò lùsì kọ́lá bọ́ bá mọ̀ pé òun ni ọ̀gbọ́n lọ sọ fún àgbẹ̀ ẹni tó fẹ́ bá ṣe kéèsì pé ẹ̀wọ̀n ni you can't determine mind of the court court lọ mọ ní tó fẹ́ ṣe so náà ni táwọn náà bá ṣàṣìṣe ìdá ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn fi dé pàlẹ́ kẹta. ní tèmi tẹ̀ ń sọ̀rọ̀ lélẹ̀ àwọn yìí tẹ́ ti ṣe sẹ́yìn ni. Ọlọ́run ti fún wa láwọn àṣeyọrí kọ̀ọ̀kan sí ibi tá a bá lulẹ̀ àní sọ fún mi èyí tí ọba dá lásọ tó Ọlọ́run nìkan lè láì kàmá òun nìkan ni ewu. Ọlọ́run bá àṣà yín lẹ́sàn rí Ọlọ́run bá ní kí á ní ìfàní àti rí àwọn agbẹjọ́rò fún àwọn tí ó kù gẹ́gẹ́ bí àtìlẹ́yìn yìí. the latest thing tí inú wa sì dùn sí tí ọba dá wa dúró láàárọ̀ yìí ni pé Abdulrahman ní ọba ní lọ́ọ̀yà àní lọ́ọ̀bì kankan kọ́ bá àjọ̀dún kan wọn ò ní bẹ̀rẹ̀ kése but God so good èèyàn kan ti wá láti ilẹ̀ Yíbò lọ́ọ̀yà kan ti wá láti ilẹ̀ Yíbò ó wá represent Abdulrahman so inú gbogbo wa dùn torí gbogbo wa ti fèrè kórí lánàá pé báwo la ṣe fẹ́ ní headway lérí kéèsì tí ó bá ti sí representation fún Abdulrahman but we are happy pé a lawyer came from east so ọwá ó dẹ̀ ti represent ẹ̀ ó dẹ̀ announce fún kóòtù pé pro bono ìta ń pè pro bono pé ọ̀fẹ́ lòun fẹ́ ṣe kéèsì náà pé kí wọ́n kọ́ kalẹ̀ pé ọ̀fẹ́ lòun fẹ́ ṣe kéèsì náà so inú wa dùn pé kéèsì wa yọ ìyá. ọjọ́ ìyẹn tó wá sún ìgbẹ́jọ́ sí. wọ́n sún sí ijọ́ keje oṣù karùn-ún. tí ń jẹ́ 7th of May. so gbogbo aládẹ̀bẹ̀ ilé ẹjọ́ kan bá wa bẹ àwọn ìjọba pé kán kó gbogbo ẹlẹ́rìí wá tí wọ́n bá mọ̀ pé yóò wúlò bí kéèsì náà kán kó wá so adájọ́ sì ti pàṣẹ bẹ́ẹ̀ pé kí wọ́n kó àwọn ẹlẹ́rìí wọn wá so tó mìíní pé iṣẹ́ ń bẹ ńjọ́ náà tààrà so ẹjọ́ náà pẹ̀lú bí ṣe ń lọ yìí kò ní pẹ́ mọ́ tí ìdájọ́ òdodo fi ṣẹlẹ̀. lágbára Ọlọ́run ẹ ṣeun gan adúpẹ́ fún yín Ọlọ́run ó bá wa sẹ́yìn lẹ́sàn rè tí Ọlọ́run bá ní ká ní ìfàní. kí ni orúkọ adájọ́ tí wọ́n gbé ẹjọ́ náà sí lórí iwájú rẹ̀. Justice Ajayi Justice Ajayi. tí Ọlọ́run bá ní.